èèmọ̀ wọ̀lú o ajínigbé bẹ́ orí èèyàn 38 ọ̀pọ̀ èèyàn sì bomi lójú pẹ́ẹ́pẹ́ bó ló jẹ́ ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ o àwọn ajínigbé agbébọn kan ti bẹ́ orí èèyàn 38 nínú àwọn 64 tí wọ́n jí gbé nípínlẹ̀ Zamfara olùgbé abúlé Banga níjọba ìbílẹ̀ Namuda ní àwọn tí wọ́n bẹ́ lórí náà o gẹ́gẹ́ bí ìròyìn ṣe wí wọ́n bẹ́ wọn lórí nítorí wọn kò rí owó ìtúsílẹ̀ san alága ìjọba ìbílẹ̀ náà Maniru Endara Kaura ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn pé ọ̀dọ́kùnrin ló pọ̀ nínú àwọn tí wọ́n pa náà o ó ti pé oṣù 4 báyìí tí àwọn ajínigbé agbébọn náà ti wọ abúlé Banga tí wọ́n sì jí èèyàn 64 lọ nígbà tó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ alága ìjọba ìbílẹ̀ Namuda Maniru Endara Kaura sọ pé ohun tí a gbọ́ ni pé wọ́n ń dùnbù wọn ni o ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn agbébọn béèrè mílíọ̀nù lọ́nà 50 náírà owó ìtúsílẹ̀ a sì gbọ́ pé wọ́n ti fún wọn yọ̀ǹda àwọn 18 nínú wọn lọ́jọ́ sátidé obìnrin 17 àti ọmọkùnrin kékeré kan ṣùgbọ́n wọ́n tún pinnu láti pa èèyàn 38 nínú àwọn tí wọ́n mú sí ìgbèkùn náà àwọn ní wọ́n mọ ìdí tí wọ́n fi pa wọ́n o wọn ò lọ́pọlọ lórí rárá wọ́n gbàgbé pé àwọn èèyàn àwọn náà làwọn ń pa àti pé a máa pàdé níwájú Ọlọ́run lọ́jọ́ kan o alága fi kún pé ilé ìwòsàn ni àwọn 16 nínú àwọn tí wọ́n fi sílẹ̀ náà sì wà báyìí níbi tí wọ́n ti ń gba ìtọ́jú ó ní wọn kò kó òkú àwọn tí wọ́n pa wọn kò kó kalẹ̀ o nígbà tó ń sọ̀rọ̀ nípa ààbò Kaura sọ pé bó tilẹ̀ jẹ́ pé òun máa ń fi etí gbọ́ ni pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣiṣẹ́ ní àwọn ibòmíì ó ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn o ká mọ̀ parọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò kan ló kàn ran àwọn lọ́wọ́ àwọn bíi sójà tí wọ́n wá láti Zamfara ṣùgbọ́n nínú àwíjàre àwọn sójà wọ́n ní àwọn ń ṣe ìwọ̀n tí àwọn lè ṣe o ọ̀pọ̀ ìgbà ni wọn kò fi ìròyìn eléyìí tó tọ́ tó àwọn létí kódà àwọn tó máa ń fi ẹ̀sùn kan àwọn wípé àti dojúkọ àwọn agbébọn lórílẹ̀‐èdè yìí ni ó ní àwọn lára o ṣùgbọ́n sá nǹkan táwọn lè ṣe àwọn ń ṣe o wọ́n ní aráàlú kì í fi ohun tó ń ṣẹlẹ̀ tó àwọn létí lójú ọgán ni àti pé ìgbà míì wà tí wọn kì í mọ bí ìgbìyànjú àwọn lórí bí àlàáfíà yóò ṣe jọba ní ìletò wọn ṣe tó àwọn sójà ló sọ bẹ́ẹ̀ o ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti dókòwò pẹ̀lú iléeṣẹ́ Jígí Alára ẹ má bá a fẹ́ràn rẹ̀ bákan náà ẹ má tàn ká o ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.